ẹ̀yin èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Bí a ṣe gbọ́ wọn ní Kábíyèsí wọn ni wọ́n ti prepare private jet wọn láti gbé Queen Naomi lọ sí France pẹ̀lú TADENIKAWO fún holiday ọ̀sẹ̀ méjì. Bí a ṣe gbọ́ nìyẹn pé wọ́n ní kán lọ so that gbogbo ọ̀rọ̀ Pastor Adémíjù yìí á fi die down, pé kò ní sí ẹjọ́, kò ní sí àròyé ní ìgbà tí wọ́n bá máa fi padà dé. Ẹ̀yin èèyàn lé ẹ̀yin náà mọ̀ pé látìgbà tí ọ̀rọ̀ Pastor Adémíjù ti ṣẹlẹ̀ ní Kábíyèsí ti ń sọ fún Queen Naomi wípé kí wọ́n move lọ sí Royal Mansion padà, tí Queen Naomi ò dáhùn. Wọ́n ní pé nǹkan tí Kábíyèsí dẹ̀ fi ní kó lọ sí Royal Mansion ni pé tí wọ́n bá lọ sí Royal Mansion, Pastor Adémíjù yóò ní àǹfààní láti wá sí ibẹ̀ nítorí pé traditionally wọn ò lè wọ ilé ibẹ̀ yẹn nítorí pé ilé ọba ní alákọ̀ọ́kọ́, ẹlẹ́ẹ̀kejì ìyàwó ọba ní Queen Naomi. Yàtọ̀ sí yẹn, wọ́n ní pé wọ́n tún gbégbèsè láti ra ilé fún wọn ní Àkúrẹ́. Wọ́n ní Queen Naomi ní àwọn ò ní kúrò ní ilé family house àwọn. Nǹkan tá a gbọ́ nìyẹn tó ní Queen Naomi sọ allegedly. Ẹ̀yin èèyàn lé ẹ̀yin náà mọ̀ pé nígbà birthday Queen Naomi máa yìí ó wá, pásítọ̀ yìí wá pẹ̀lú màmá wọn láti wá propose sí Queen Naomi kó tó di pé Queen Naomi reject the proposal yẹn. So ìtorí ẹ̀ ní Kábíyèsí fi ń sọ pé kí Queen Naomi àti TADENIKAWO kí wọ́n lọ sí France láti lọ cool down lórí ọ̀rọ̀ Pastor Adémíjù yìí. Bí a ṣe gbọ́ wọ́n ní Kábíyèsí wọ́n ní wọ́n ti ń bínú lórí ọ̀rọ̀ yìí tẹ́lẹ̀. Wọ́n ní Kábíyèsí bínú lórí ọ̀rọ̀ yìí pé Queen Naomi ò lé ọkùnrin yìí. Ìgbà kan ni a gbọ́ gan tí wọ́n ní Kábíyèsí ní kí Queen Naomi denounce Pastor Adémíjù àbí kan denounce wọn. Ẹ jẹ́ ká jọ wọnú gist ẹ̀yin ará ilé. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ àtọpẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín ó ní ẹ ṣé o, lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà, lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, ten like, ten share. Adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa, ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́bà ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. À ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí, ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ̀yin èèyàn lé wọ́n ní bí a ṣe gbọ́ wọ́n ní Kábíyèsí bínú sí ọ̀rọ̀ Pastor Adémíjù to the extent pé wọ́n lọ fi ẹjọ́ wọn sún ọba Èkìtì. Wọ́n ní ọba Èkìtì wọ́n ní wọ́n dá sí ọ̀rọ̀ yẹn, wọ́n pe àwọn fámílì wọn pé kí wọ́n bá wọn sọ̀rọ̀ pé èèyàn kì í tẹ̀lé ìyàwó ọba, èèyàn kì í wá wàhálà pẹ̀lú ọba. Lẹ́yìn èyí ni wọ́n fi ọ̀rọ̀ yìí wọ́n fi tó àwọn fámílì Pastor Adémíjù méjì ní etí pé kí wọ́n bá Pastor Adémíjù sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Queen Naomi, pé kí wọ́n fi Queen Naomi sílẹ̀, pé wọ́n sì wà married pẹ̀lú Kábíyèsí. Lẹ́yìn yìí ni a gbọ́ pé Kábíyèsí fall sick nítorí pé ọ̀rọ̀ Pastor Adémíjù yìí náà ni pé to the extent pé olórí Tèmítọ́pẹ́ gan wá sí Ilé Ifẹ̀. Wọ́n ní Kábíyèsí ò jẹun pé kí Queen Naomi take it easy pẹ̀lú Kábíyèsí. Ẹ̀yin èèyàn lé ìgbà tí Kábíyèsí dẹ̀ rí bí gbogbo nǹkan ṣe ń lọ tó yẹ pé Queen Naomi wà stress, torí ìgbà kan la gbọ́ pé Queen Naomi kúrò nílé, wọn sọ fún anybody. Wọ́n kàn lọ for few hours, wọ́n lọ cool head wọn down. Bóyá ìtorí ẹ̀ ní Kábíyèsí fi gbé ìgbésẹ̀ yìí pé kí wọ́n lọ sí France, kí wọ́n lọ ṣe holiday 2 weeks pẹ̀lú TADENIKAWO. So wọ́n ní bí Kábíyèsí sì ṣe san gbogbo expenses wọn láti lọ sí
France nìyẹn pé kí wọ́n lọ rest. So wọ́n dẹ̀ ti mọ̀ pé tí wọ́n bá ti lọ nígbà tí Pastor Adémèjì ò bá rí wọn á padà síbi tí ó ti wá, torí bí a ṣe gbọ́ wọ́n ní ó dàbí pé US àbí Canada ló ti wá, torí wọ́n ní church káàkiri ni. So ẹ̀yin èèyàn lé ọ̀rọ̀ Pastor Adémèjì yìí ó really touch Kabiyesi gan-an ni, kì í ṣe kékeré, ó touch wọn nítorí pé wọn fẹ́ kéèyàn kọ́kọ́ kó gba ìyàwó wọn àbí kó mú ìyàwó wọn lẹ́gbẹ̀ẹ́ wọn. So ìtorí ẹ̀ ní Kabiyesi náà fi ń gbé gbogbo ìgbésẹ̀ tó yẹ kán gbé lórí ọ̀rọ̀ àwọn olórí tí wọ́n kó sí inú palace. Ẹ̀yin èèyàn lé wọn ní Queen Naomi ní àwọn ò lọ sí France o, pé àwọn ò lọ France torí àwọn ní a lot of activity ní Nàìjíríà, ní church, ní everywhere ní Nàìjíríà táwọn fẹ́ ṣe. Wọ́n ní Kabiyesi ní wọ́n gbọ́dọ̀ lọ sí France kan lọ sinmi for 2 weeks. Wọ́n ní Queen Naomi ní kí làwọn fẹ́ máa ṣe ní France for 2 weeks nígbà tí Kabiyesi ní káwọn lọ sí France. Kí làwọn fẹ́ máa ṣe níbẹ̀? Wọ́n ní Kabiyesi ní àwọn òkè àwọn kan máa jí, kan máa sùn, kan máa jẹun, wípé ṣùgbọ́n wọ́n ní láti lọ sí France. So wọ́n ní Queen Naomi ní pé àwọn ò lè kàn dúró sí France for 2 weeks káwọn má ṣe anything, káwọn kàn máa rìn kiri, àwọn ò lè ṣe. Wọ́n ní Kabiyesi ní she has to go to France and rest, pé wọ́n gbọ́dọ̀ lọ sí France kó lọ sinmi. Èèyàn lé ẹ̀wọ̀n ọ̀kan tẹ́rìn fi ń pa mi. Kabiyesi all smart. Kabiyesi smart. Honestly ẹ̀yin náà wo ẹ̀jẹ̀ ká ṣe yẹ̀yẹ́ díẹ̀. Ẹ̀yin náà wo picture Queen Naomi yẹn ní ọjọ́ tí wọ́n ṣe birthday yẹn. Ọlọ́run Elédùmarè, àní ọkọ mi rí picture yìí ó ní obìnrin yìí ṣe ló dàbí angel, ìpè bígbà tó yẹ pé angel kankan wà sáyé ni. Queen Naomi fine ẹjọ. Queen Naomi fine, kí ló dé? Ọmọ dára bí ẹ̀gbin. Ẹ wá ní kí Kabiyesi má nìkan lọ sí France. Bàbá wa máa jẹ́ kó lọ sí France. Bàbá wa máa jẹ́ kó lọ sí France, kó lọ sinmi sí France fóṣù méjì. Ó ga ò ìwọ lọ́hùn. She is so beautiful. She is very beautiful. Jesus. Ẹwà yìí ò ní bàjẹ́ o Queen Naomi ní agbára Ọlọ́run. Ẹ̀yin náà ẹ mọ̀ wípé ìfẹ́ wà láàrin Kabiyesi àti Queen Naomi. Kabiyesi loves Queen Naomi so much, so dearly. Wọ́n lè fi Queen Naomi ṣeré. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn pé Kabiyesi ní kí Queen Naomi lọ sí France wa ní ká mú gist wá fún yín ni. Queen Naomi dẹ̀ láwọn ò lọ wípé because àwọn ní a lot of activities tó line up fáwọn láti ṣe. Tá a bá tún gbọ́ mọ́ update a máa jẹ́ kẹ́ ẹ gbọ́. A dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín fún àdúrótì yín lórí channel yìí, fún ìfẹ́ tẹ́ ẹ ní sí Mashola Gist TV. Ní agbára Ọlọ́run ìfẹ́ tẹ́ ẹ ní sí wa, àwa náà a nífẹ̀ẹ́ yín gan-an ni dọ́kọ̀dọ́kàn. Ọlọ́run Elédùmarè á bá mi gbọ́wọ́ yín sókè, ẹ̀ ní fọwọ́ gbọ́mọ sí o. Òkè ní ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ lálẹ́ jù. Ẹ má gbàgbé bá mi fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you all.